ẹ máa pe súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. ẹ máa pe súnà ló lè ṣe. tó bá pé kíní kan fún kíní kan wọn ló pé tó bá ṣe pé ńgbà tó kúkú mà eléyìí túmọ̀ sí pé tawhid ọ̀wọ́ nù gbogbo nǹkan. lẹ́yìn eléyìí ọ̀rọ̀ nípa tíra Bulughul Maram eléyìí tá a ní àmẹ́nubà lónìí nítorí kíkó jáde tá ń kó eléyìí tá a túmọ̀ sí Yorùbá yìí tá ń kó jáde lónìí ó pàtàkì púpọ̀ pé kí àwa mùsùlùmí ká wá àti mà nípa sunna nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pàápàá jùlọ èmi àti ìwọ tá a máa sọ pé àwa wà lórí sunna kí ló sọ wá di alùsùnà gánà rí àmà nípa al-Qur'an àmà nípa àwọn hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam àsìlá alùsùnà ni wa sunna rọwò nítorí pé sunna ìmà iná ní bẹ lábẹ́rẹ̀ ó wá dá ó má jẹ́ pé àwọn olùmọ̀wá àwọn aṣíwájú wa nìkan àwọn náà ni wọ́n nímà ó yẹ káwa náà tá a jẹ́ olùtẹ̀lé wọn káwa náà nímà nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá ń kọ́ mi tí mò ń gbọ́ tèmi náà bá tún láǹfààní àti kà á ọkàn mi ó túbọ̀ máa balẹ̀ ju tàtẹ̀yìnwá lọ pé Allahu Akbar àṣeyìntà ń sọ fún wa ibi tó wà ní ẹgbẹ́ àdìsí tánàbì ti sọ báyìí 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 yóò tún wá dáa púpọ̀ ká pé ìgbà tí mo rí kà lédè lárúbáwá mo tún wá rí ìtumọ̀ rẹ̀ kà lédè abínibí mi ìtumọ̀ tí mo wá rí kà ó wá ń yé mi yéké mo fi wá rí pé Allahu Akbar mo dúpẹ́ fún Allah tí n tí kú kó tó dòní nítorí pé àwọn oore yìí àìmọye nǹkan tí mò ń ti ń ṣe lọ́nà tí ọ̀tọ̀ ìní màá fi láǹfààní àti túnṣe ọ̀pọ̀ àìmọye tí mò ń ṣe dáadáa ni màá tàtàrà àmà yìí láǹfààní àti fọkànbalẹ̀ tún tẹ̀síwájú lórí ẹ̀ torí ẹ̀ ó pàtàkì ó dáa púpọ̀ ká mà nípa àwọn ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣé bí Olúwa sọ pé wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo ntànàbí mú wá fún yín ẹ tẹ́wọ́ gbà gbogbo ntànàbí kọ̀ fún yín ẹ jìnnà sí èmi ti ṣe lè ma gbogbo ntànàbí mú wá bó mo ṣe fẹ́ ma gbogbo ntànàbí kọ̀ inú ọ̀rọ̀ rẹ̀ náà ní ti ma bákan náà a sì máa ń gbé Olúwa Ẹlẹ́dàá wa ó fún anabi sallallahu alayhi wa sallam lal-Qur'an ó tún wá fún irú rẹ̀ pẹ̀lú ẹ̀ irú al-Qur'an tó lù wá fún anabi pẹ̀lú al-Qur'an òun náà ní sunna anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sunna yìí pàtàkì ó pàtàkì pé ká mà nípa rẹ̀ ó dàbí ìgbà tí Olúwa Ẹlẹ́dàá wa ti fún anabi mà páwọn kan bọ̀ ní ìrọ̀lẹ́ ayé tí wọ́n jókòó rọ̀gbọ̀kú sórí àga wọn abìrọ̀gbọ̀kú tó ṣe pé àṣẹ tánàbì fi pa wá yọ wá bá nípa ẹsẹ àbí ẹ má ṣe tí wọ́n máa sọ pé kò yé wa o gbogbo àdìsí wọn tó ń kó wáyé kò yé wa o káì Allahu Akbar ǹjẹ́ ẹ bá rí nínú alukurani ní ká tẹ̀lé o ǹjẹ́ àwọn bá ti rí nínú alukurani àní tẹ̀lé subhanallah anabi ti sọ̀rọ̀ yìí láti tó ti lé ní 1400 years ago anabi sallallahu alayhi wa sallam ni Olúwa fún mi lálùkùrán ala inni utitul qur'ana wa mithlahu ma'a ẹtẹ́ tí ẹ gbọ́ dájú a fún mi lálùkùrán a sì tún fún mi nírú rẹ̀ pẹ̀lú ẹ̀ ayò sí fún ẹ lábẹ́ àbúradà ẹ̀sìn islam yìí láti sọ pé alùkùránì ni wọ́n gbà ìwọ gbà súnà kò sáyè rẹ̀ kọ́ wá sọ pé wọ́n ní kùránì yóò lẹ́yìn alálùkùránì nìkan lẹ́yìn ẹ ní nǹkan kan fi súnà sí ẹ lè jẹ́ mùsùlùmí àfi tẹ́ ẹ bá wà láàrin àwọn ẹjọ́ ọ̀dà kan mà tẹ́ ń parọ́ fún ẹ lè jẹ́ mùsùlùmí rárá gẹ́gẹ́ bí ẹni tó sọ yìí pé súnà lásán làwọn dì mú kò sí ń tọ́ka àwọn pẹ̀lú alùkùránì àwọn náà lè jẹ́ mùsùlùmí rárá ó dìgbà tẹ́ ẹ bá gba alkitab àti súnà gbọ́ eléyìí ló sọ wá di mùsùlùmí torí ẹ̀
kí wọ́n máa gbé ẹ má tún gbọ́rọ̀ kan wá bá a mọ́ lẹ́yìn alukur'ani àwọn òní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí alukur'ani ẹ̀ ń tanra yín dànù ẹ̀ dá nǹkankan mọ̀ sọ fẹ́ sọ àwọn èèyàn di kèfèrí náà àbọ̀ dàmú bá a ti sọ fẹ́ sọ àwọn èèyàn di kèfèrí torí ẹ̀ nínú àwọn tírà tán wá kọ láti máa dá àwọn ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn náà ní Bulughul Maram eléyìí tó ṣe wípé al-Hafidh ibn Hajar ọkọ ó pè ní Bulughul Maram fi adillatil ahkam látara tírà yìí èyàn ó débi tí ran kàn àti dé ìtumọ̀ tírà nù nínú nínímà nípa àwọn ẹ̀rí àwọn òfin látara tírà yìí ó débi tó ran kàn àti dé níbi nínímà nípa àwọn ẹ̀rí àwọn òfin ìyẹn nípa àwọn òfin tó wà nù ṣẹ̀ríà yìí ọ̀fẹ́ mà tírà ìjọ kan nù tírà tó ti mà a sì ti mà yí pé àwọn olùmọ̀ ti kó àwọn ayatul ahkam wọ́n ti kó jọ àwọn àyà tó ní í ṣe pẹ̀lú àwọn àdájọ́ wọ́n ti kó jọ gẹ́gẹ́ bí alimami Shafi'i bó ṣe ṣe tafsiru ayatul ahkam lẹ́yìn tí wọ́n kó àwọn àyà yẹn jọ wọ́n tún ṣe tafsiri rẹ̀ bẹ́ẹ̀ náà ni al-imam ibn al-Arabi al-Maliki àwọn náà kó jọ tafsiru ayatul ahkam bẹ́ẹ̀ náà ni al-Jassas nínú àwọn Hanafiya òun náà tún kó àwọn ayatul ahkam jọ ó ṣe tafsiri rẹ̀ àwọn olùmọ̀ èrò wá sí wọn lórí pé ahadithul ahkam àwọn àdìsí náà tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ nínú ṣẹ̀ríà yìí ẹ jẹ́ àkójọ ìdí tí wọ́n fi kóru tírà yìí jọ kí wá sọ nìkan ṣáájú kí baba al-Hafidh ibn Hajar káwọn tó kó tírà yìí jọ àti rí olùmọ̀ ńlá mi náà al-Hafidh Abdulghani ibn Abdulwahid al-Maqdisi òun náà ti kó tírà kan jọ ṣáájú eléyìí wọ́n pè ní Umdatul Ahkam tó àwọn náà tó fi kó àwọn ahadith tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ jọ torí di eléyìí ní ìgbà tí ẹrú Allah kan wá tọrọ lọ́dọ̀ wa pé ká túmọ̀ tírà yìí sí Yorùbá nítorí àwọn àǹfààní tó pọ̀ ń bẹ tá a bá túmọ̀ rẹ̀ yóò ṣàǹfààní fáwọn ẹni tó ti nímà yóò sì ṣàǹfààní fáwọn ẹni tí ń kọ́ mà yóò sì ṣàǹfààní fẹ́ni tí ò ní mà tí ọ̀kọ́ mà àmọ́ tí ń bẹ lójú ọ̀nà pò náà fẹ́ mà yóò ṣàǹfààní fún àwọn èèyàn pele mẹ́tẹ̀ẹ̀ta yìí olùmọ̀ lágbọ́n pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà nínú àdéfì nínú àwọn àdéfì tó sì kó lè jẹ́ pé bákan ló yé wọn tí èsì kẹ́lẹ́ Ànábì sallallahu alaihi wasallam sọ gangan àwọn náà láǹfààní àti ma kí ni tí wọ́n gbà lérò pẹ̀lú táwọn ń kà gan yóò sì ṣàǹfààní fọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ ike láti pìlẹ̀ tí wọ́n bá ti ń kẹ́kọ̀ọ́ ló ti máa gbàgbọ́ yé nǹkan tó ń kọ́ yóò sì ṣàǹfààní fẹ́ni tí ò sí nínú olùmọ̀ abẹ́ni tí ń kọ́ mà àmọ́ tó wà ń kó ẹni tó bá rí yọ̀ọ̀kà òun náà fi lóye nípa ẹ̀sìn rẹ̀ dípò àwọn tíra àwọn bídíà tán kan máa kó ká tán kó sí gbogbo mọ́sálásí tán kó sáwọn èèyàn lórí tán kó sí wọn lọ́pọlọ táwọn èèyàn ń kó ká tí ń ṣì wọ́n lọ́nà ẹ jẹ́ kí wọ́n ní tíra gidi náà lọ́wọ́ tí ó wà lédè wọn tí wọ́n fi máa gbẹ́sìn yìí kò rọrùn bí tí wulẹ̀ ó kéré ma ṣùgbọ́n nítorí èrò àǹfààní tó lè ṣe fálòmà àti irú bó ti ṣe wúlò fún wa tó lè wúlò fún wa tí Allahu bá fẹ́ iná ló fà iná la fi torí bọ̀ tá a sì bẹ̀rẹ̀ sí ní túmọ̀ rẹ̀ tí Allahu fi gbà fún wa tá a túmọ̀ rẹ̀ tán àtúntẹ̀ pẹ̀lú ọwọ́ wa nítorí kó lè bá a jẹ́ pé yóò wúlò àwọn àṣìṣe lè wà ń bẹ nínú bá ti ṣe kọ̀ǹkan míì látàrí wípé ọ̀rọ̀ pọ̀ iṣẹ́ pọ̀ so inshallah àwọ̀ wípé ìwé yìí tó bá bọ́ sọ́wọ́ wa yóò ràn wá lọ́wọ́ púpọ̀ yóò sì wúlò fún wa níbi àti sún in tó jìnnà yóò sún mọ́ wa púpọ̀ Al-Hafidh Ibn Hajar olùmọ̀ ńlá gidigidi nínú ẹ̀sìn Islam wa yìí wọ́n ní tí èèyàn bá ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yóò sọ̀rọ̀ kó tó sọ pé tiẹ̀ báwò torí tó bá wà níbi tá ti ń kẹ́kọ̀ọ́ jinlẹ̀ àní yóò sọ̀rọ̀ lójúmọ́ kan kí wọ́n má sọ̀rọ̀ kí wọ́n mẹ́nu bọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Al-Imam An-Nawawi ni yóò sọ̀rọ̀ kí wọ́n tó máa sọ̀rọ̀ ọmọ ní yunifásitì kan tá ti ń kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà kí wọ́n má sọ̀rọ̀ àwọn olùmọ̀ yìí lọ́jọ́ kan nítorí wọ́n dá sí púpọ̀ láyè púpọ̀ lọ́nà púpọ̀ inú wọn ti dá sí. bàbá yìí kọ àwọn tírà tó pọ̀ nínú rẹ̀ ní Fathul Bari tó fi ṣàlàyé Sahihul Bukhari tó ń lọ bí ìdí 13. bákan náà
ó tún ní tírà kan pè ní lisanul mizan tó jẹ́ kó ní í ṣe pẹ̀lú al-jarh wa at-ta'dil táàtì máa ma ní tí wọ́n sọ nípa àwọn ẹni tí máa ń gbàdísì wa ìtọ́jú olódodo ìtọ́jú pùrọ̀ etí nǹkan dàrú mọ́ lọ́wọ́ nu wa ó tún ní tírà kan pè ní tahdhibu at-tahdhib òun náà tún ní í ṣe pẹ̀lú mímọ̀ nípa àwọn tí ń gbàdísì wa ó tún ní tírà kan taqribu at-tahdhib níbi tó tún ti gé tahdhibu at-tahdhib tó ti gé kúrú ó tún ní tírà kan ta'jilul manfa'a ó tún ní at-talkhis al-habir bákan náà ó tún ní al-isaba fi tamyiz as-sahaba ó tún láwọn tírà míì rẹ́gẹ́dẹ́ èèyàn tó mọ̀ nípa hadith kún ó tó yí pé ọ wà nípa ẹni tá a lè gbé ní al-hafiz nínú ìmọ̀ hadith kìí ṣe nǹkan tó kéré al-hafiz ibn hajar ọkọ tírà yìí ó ṣe wàhálà ńlá níbi àtikọ́ àdìsí rẹ̀ jọ torí kò jẹ́ àdìsí tó wà nínú sahih bukhari àti muslim lásán àwọn àdìsí tó wà nínú sahih bukhari muslim àtàwọn tírà tó jẹ́ kutubu sunan bákan náà àwọn ma'ajim muwatta masanid àti inú gbogbo àwọn tírà yìí ló ti kó àwọn àdìsí yìí jáde nígbà tí a túmọ̀ rẹ̀ sí yorùbá a sì àlàyé gbogbo nǹkan tí al-Hafiz bá sọ nípa àdìsí kọ̀ọ̀kan yàtọ̀ sí ìtọ́wà nù bukhari àti muslim ó láwọn àdájọ́ tó ṣe lórí àdìsí kọ̀ọ̀kan a sọ yàtọ̀ sílẹ̀ yìí a tún wá tírà tí àwọn olùmọ̀ ayé ìsìn táwọn náà tún ṣe nípa Bulugul Maram yìí táwọn tún fi ń sọ ìdájọ́ lórí àwọn àdìsí yìí a tún kọ́ táwọn náà tún sọ sí ìsàlẹ̀ ojú ìwé kọ̀ọ̀kan nípa àdìsí kọ̀ọ̀kan eléyìí tó yàtọ̀ sí tó wà nínú Sahih Bukhari àti Muslim torí ẹ̀ tí al-Hafiz tó bá sọ pé sahahahu à ń túmọ̀ rẹ̀ lédè Yorùbá sí ogún régé tó bá yí pé da'afahu atúmọ̀ rẹ̀ sí kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ fihi da'fun lílẹ̀ wà nínú rẹ̀ isnaduhu da'if ọ̀nà tó gbà wá kọ̀lẹ́sẹ̀ nílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bó ti ṣe rí lẹ́yìn náà ṣàlàyé àwọn harafi eléyìí tá a lò fún ìgbà tá a bá fẹ́ gbé ọ̀rọ̀ tó jẹ́ ti lárúbáwá sí harafi latin tó yẹ pé tó ń bá ń kà lárúbáwá ni wọ́n máa já sí a sì àlàyé bí àwọn harafi lílò wọn ti ṣe jẹ́ kọ́ ọmọ bá gbé kan fún kan èwo la lò fún hamza èwo la lò fún bá èwo la lò fún ta títí tó fi dórí ya bákan náà àwọn aráàfi wo la lò fún àwọn mudud alif madi yao madi wao madi àtúnṣàlàyé gbogbo eléyìí báyìí kò sí tàbí ṣùgbọ́n tí èèyàn bá wo nǹkan títírà yìí kó sínú èèyàn ó rí i pé kìí ṣe wàsá iná ló fi jẹ́ pé ní àwọn islamic tírà yìí ń bẹ nínú nǹkan tí wọ́n máa ń kọ́ ma ní kulliyatu sharia nítorí pé látara rẹ̀ ọmọ tàtara rẹ̀ ma àwọn àdájọ́ òfin eléyìí tọrọ ma ìmára eléyìí tọrọ ma sọlá eléyìí tọrọ ma sọlátul janaza eléyìí tọrọ ma as-siyam eléyìí tọrọ ma hajj eléyìí tọrọ ma az-zakat eléyìí tọrọ ma kárakáta bákan náà eléyìí tọrọ ma al-jihad eléyìí tọrọ ma ìdájọ́ àti àwọn nǹkan míì tó jẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan nínú ẹ̀sìn islam wa yìí báyìí torí ẹ̀ Bulugul Maram min adillatil ahkam ó yẹ kí gbogbo wa kó sì jẹ́ nǹkan tó ṣe pé á fi síwájú níbi kó máa jẹ́ kíkà láwọn mọ́sálásí wa gbogbo kó máa jẹ́ kíkà láwọn alé wa gbogbo eléyìí tó ṣe pé yó ràn wá lọ́wọ́ tá à ń bá mú ládìsí kọ̀ọ̀kan lójúmọ́ kan káka nǹkan tó wá nínú rẹ̀ káka bàbá lọ́ka ni màmá lọ́ka ni ọmọ wa lọ́mọ kí ó ní káka káwòye sí i lápèjúwe tí a bá wo àdìsí alákọ̀ọ́kọ́ eléyìí tó wá nínú tírà yìí an abi hurayrata radiyallahu anhu qala rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam هو الطهور ماؤه الحل ميتته أخرجه وابن أبي شيبة واللفظ له نخزين إتماري لا تود أبو هريرة كي الله ويانسي ونيرنسي الله كي كاتي ولا الله وما با ميو كنبي أصاني قو ميو كنبي أنتي ó má ìfọ̀nkàn mìíràn má
lómi rẹ̀ ṣe ntọ́mà tó lè fọ nǹkan míì mà lómi rẹ̀ ṣe ẹ̀tọ́ sì ni òkú ńbẹ́tì rẹ̀ ìsìn tabaka eléyìí nù lé wa àti lékún ní màkàn lónìí pé omi òkun ó má ó sì lè fọ nǹkan míì mà ó lè má ṣe mú fún ọ tààrà ṣùgbọ́n ntọ́mà ni ṣùgbọ́n ó lè fi wẹ̀ ó lè fi wẹ̀wẹ̀ jánábà ó lè fi ṣàlùwàlá ó lè fi omi yìí báyìí ó lè fi fọ ìtọ̀ kúrò lára ewúrẹ́ ó lè fi fọ ìgbẹ́ kúrò lára alẹ̀ nítorí pé omi tó má ni tó lè fọ nǹkan míì mà. hadith yìí ń kọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló gbé jáde al-Hafidh ti sọ yìí pé tí mo bá sọ pé àwọn méjèèje ló gbé jáde imaamu Ahmad al-Bukhari Muslim Abu Dawud an-Nasa'i at-Tirmidhi àti Ibn Majah tí mo bá sọ pé àwọn mẹ́fẹ̀ẹ̀fà ló gbé jáde gbogbo wọn láìsí imaamu Ahmad tí mo bá sọ pé àwọn márààrún ló gbé jáde gbogbo wọn láìsí Bukhari àti Muslim tí mo bá sọ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ajẹ́pọ̀ Abu Dawud an-Nasa'i at-Tirmidhi àti Ibn Majah tí mo bá sọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn láìsí Ibn Majah so eléyìí túmọ̀ sí pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló gbé jáde àlàyé ti síwájú ó ti dá àwọn ẹni tí wọ́n wí ó ti dá àwọn mà ẹnìkan tí wọ́n dá lábàá ó dá lábàá láàárọ̀ òní tá a wà ń bẹ̀ yìí náà ó ní kí n dákun tí a bá tún ìwé ìtẹ̀ lọ́jọ́ iwájú hadithi kọ̀ọ̀kan kí n tún bá wọn ṣàlàyé báwọn ti ṣe máa mú àwọn òfin àti ìdájọ́ nínú ẹ̀ mo ní àìsàn ńlá lẹ tó fẹ́ dálẹ̀ o ẹ jẹ́ kí lẹ́yìn ọ wà lára tíra mi tún àti ọ jáde insha allah èyí tẹ́ sọ yìí á ṣàfikún tiẹ̀ lórí ẹ̀ lọ́nà tó fi jẹ́ pé kò ní máa dákọ̀nù kọ́ họ́lẹ̀ wípé a lè mú dájọ́ yìí a tún lè mú dájọ́ yìí a tún lè mú dájọ́ yìí nínú àdìsí insha allah eléyìí ó máa wáyé lọ́jọ́ iwájú eléyìí jẹ́ àwọn kókó tó wà wájú wa lónìí sókè àwọn ọmọ tán fẹ́ ṣàlàyé nípa Bulugul Maram wọ́n lè bọ́ síwájú nìsí so ìwé yẹn ti wà nílẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tí ń ta lẹ́yìn bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí nítorí ti ṣe lálàyé so tíra yẹn lẹ́yìn ìgbà tí a bá kó jáde lẹ́kọ̀ọ́ ń bí so kíkó jáde ti Ìbàdàn òun náà tún tẹ̀lé kó tó wá kan kíkó jáde láyé ibòmí lẹ́kọ̀ọ́ kúnmá ní secretariat kó tó tún wá kan kíkó jáde tàbẹ́kúta lẹ́yìn gbogbo àwọn wọ̀nyí báyìí ìwé yìí yóò tún lé owó sí lẹ́yìn ìgbà tí a bá ti ṣe gbogbo kíkó jáde yìí ìyẹn ni pé 5,000 owó àsìkò tí wọ́n ń kó jáde lẹ́yìn tí wọ́n bá ti kó jáde tán tó ti dọ́mọ tó ti dàgbà tó ti gbó ọ̀yẹ̀kọ́ rẹ̀ náà tún gbó sí insha allah sọ ilé ìjà bó ṣe jẹ́ wọ́n Mansur àtàwọn tó bá fẹ́ sọ̀rọ̀ imam. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته. إليه رافق سيرة بلوغ المرام الحافظ ابن حجر العسقلاني رحمه الله سيما فضيلة الوالد دكتور شرف بن بهوج حفظه الله láti ṣàlàyéra pé fún wa nípa ìtàn bàbá náà. Bàbá yìí wọ́n jẹ́ olùmọ̀ọ́gbà nípa ìsìn Islam tó jẹ́ méjèèjì lábẹ́ sọ nípa ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú òfin ìsìn Islam ẹ̀ẹ́dì ẹ̀fà láyéláyé yọ ọ̀rọ̀ Ibn Hajar al-Asqalani rahimahullah ẹ̀ẹ́dì gbèsè láyéláyé. Ibn Hajar rahimahullah nígbà wọn wọ́n ṣe sọ wọ́n fi oríṣiríṣi àwọn ẹ̀sùn wọ́n fi kọ́ bàbá yìí pé wọ́n ní níbi nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà al-iman bi asma'illahi wa sifatihi. But inshallah ìdáhùn lórí ọ̀rọ̀ wáyé ní ìjókòó gbóná nígbà tó máa ń béèrè question lọ́dọ̀ àwọn ìtòrò wọn. Tọ́lá wọn kan lẹ Ibn Hajar rahimahullah wọ́n ní Ash'ari ni. Ṣé Ash'ari ni àbíkọ́ ṣe Ash'ari a máa gbé ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lórí ọ̀dọ̀ ìtòrò wa. Bákan náà ni pé Ibn Hajar yìí náà rahimahullah báwo gan ló ṣe ní ìmọ̀ sí ní pẹ̀sì Islam wọ́n á tún bọ̀ ìlànà ìfún wọn kàkà ló ṣe pẹ́ṣẹ̀ lọ́sà.
lórí ìlú ọ̀rọ̀ tíra yìí ó ti wá wà ní ó ti rẹ́ẹ̀dì báyìí fún títà gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tán láti rà ní ìjókòó bí 5,000 naira ní inú èyí but after èyí yẹ́wọ́ yìí sọ insha Allah ó máa yí padà sí 6,500 but insha Allah ní next week Sunday now a máa tún ṣe ọ̀gbọ́n fún ní Ìbàdàn láti ìdá àpòṣọ́ ti division Ìbàdàn insha Allah ó tún máa wáyé bẹ́ẹ̀ náà ní 5,000 naira náà èdè but after ọjọ́ yẹn o láti after next Sunday o láti Monday lọ ó ti di 6,500 gbogbo ẹ̀rọ bá ṣe láti wá gẹ́tì láti ní tìrẹ̀ lọ́wọ́ sí àsìkò ti tó láti wá gẹ́tì tuntun wa wọ́n gbọ́dọ̀ lọ́sẹ̀ yẹn wọ́n. Ẹbí wọn lérò. Tí ó bá ń jẹ́ pé kò rí àìkàtì Alhamdulillah wassalatu wassalamu ala ashrafil mursalin wal anbiya wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èmi ò fi bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ wípé ọmọ ìyá mi wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀. Àmọ́ nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn àrùn náà ló fẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ wa kí ọmọ subhanahu wa ta'ala fi máa ṣàìṣe ilé ọ̀rọ̀ fún wa. So tíra yìí tí ọmọ subhanahu wa ta'ala lu àwọn olùmọ̀ wa ní sábàbí láti bá tú sí èdè abínibí wa yìí. Ń fi àsìkò yọrọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a bá jẹ́ ọ̀dọ́ tó ṣe wípé à ń ṣe ìgbìyànjú nínú ẹbí àbí ládùúgbò wa láti máa pe àwọn èèyàn sí inú ẹ̀sìn wa. Ṣòkárí ilé ìjẹ́jẹ́ pé fúrúsọ̀ kan tó ṣe wípé yóò tún kún wa lọ́wọ́ látara wípé irú tí àyíká ń sìn kó má jẹ́ wípé àwa nìkan là ń yìn lọ́wọ́. Ìgbéyà gẹ̀ẹ́tì ní mẹ́ta àbí mẹ́rin márùn-ún tó ṣe wípé a fi ránṣẹ́ sí àwọn tí wọ́n jẹ́ ẹbí wa. Tàbí tó ṣe wípé a fi lélẹ̀ tó ṣe wípé a máa wá àyè lẹ́ẹ̀kan lóṣù àbí lẹ́ẹ̀kan ní ọ̀sẹ̀. Èyí tó ṣe wípé a lọ máa sálámà sí àwọn ẹbí wa tó sì dá sí pé irú tírà yìí a lè máa fi ṣe ìbánisọ̀rọ̀ láàrin ara wa. Wọ́n má kàn jẹ́ wípé gbogbo ìgbà nígbà tí a bá ti rí wọn tí wọ́n ṣe kankan òun náà ni a máa jálù wọn lójijì gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ṣe máa ń sọ ní ọ̀rọ̀ wọn wípé oṣù ọjọ́ tá a bá rí nǹkan tá a fẹ́ pọ̀ fáwọn èèyàn pàápàá jùlọ nínú ẹbí òun náà ni a máa jùlù wọn láyà wá náà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà. Ṣèlú tí àyè tá a bá ti fi lélẹ̀ tá a fi ṣàlàyé fún wọn lẹ́ẹ̀kan láàrin díẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́kùtù insha Allah aláwo ló ní sábàbí láti jẹ́ pé àwọn nǹkan táwọn náà wọlé tẹ́lẹ̀ tó ṣe wípé kò ní dá sí pé ọ̀pọ̀ fún alákọ̀ọ́kọ́ lórí ti ẹni táwọn náà wàá pín ẹni. Oníkẹ́ nǹkan tẹ́yàn bá ń kà nínú tíra fáwọn èèyàn gbà mí nítumọ̀ rìnlẹ̀ pé káàpọ̀ máa fẹ́ mi ṣàlàyé gbogbo ìgbà lọ pé àwọn máa yẹ ní kọ́kọ́lọ́ tirẹ̀ ló ní gbé kalẹ̀ àwọn máa wọlé lọ àwọn náà lọ́kọ́lọ́ láti gbàdá. Ṣùgbọ́n tí àwọn ààyè káfíń kú tíra báyìí lélẹ̀ bá ti wà ẹ rí i pé àwọn subhanahu wa ta'ala lè ló sábà ní láti jẹ́ pé kí ni wọ́n padà gbọ́ àkórí kan tí a ń tó wọn sí àkíyèsí lórí rẹ̀. Àbí Allah subhanahu wa ta'ala kó dàpọ̀ kó má ṣàì ló ní sábàbí dáadáa fún àwùjọ wa kó ló sábàbí dáadáa fún àwùjọ káàkiri àgbáńlá ayé. A sì pé Allah subhanahu wa ta'ala okun ara àlàáfíà ẹ̀mí gbogbo tí àwọn olùmọ̀ wa tí wọ́n ti fi bá wa ṣe àwọn tírà míì náà èyí tó ṣe ní pé yóò fi ṣàǹfààní ju ilé lọ kọ́lá Allah subhanahu wa ta'ala wọ́n ṣe wá ṣe fún àwọn olùmọ̀ wa. Jazakumullahu khairan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nísìnyí tíra yẹn ẹ máa pè súnà ló lè ṣe o. Súnà ló lè ṣe. ẹ máa pè súnà.